Irọ́ lásán ni mi ò darapọ̀ mọ́ ẹgbẹ́ APC. Lòdì sí awuyewuye kan tó ń lọ káàkiri lórí ìtàkùn ayélujára báyìí, akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ Alhaji Moshood Ọlálékan Adéòtì ti sọ pé òun kò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú alátakò All Progressives Congress. Eléyìí ló di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí ẹ̀ka ìròyìn rẹ̀ fi síta. Gẹ́gẹ́ bí agbẹnusọ rẹ̀ ṣe sọ, ó ní ìròyìn ọ̀hún jẹ́ òfegèfètè irọ́ funfun báláwo. Nígbà tó ń gbẹnu àtẹ́lu ìròyìn ọ̀hún, Alhaji Adéòtì ní ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún òun láti rí ìròyìn pé òun darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tó sì jẹ́ pé òun kò ní èròǹgbà kankan láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà lásìkò táwa yìí. Ó ní láti ìgbà tí ìròyìn náà ti gun orí afẹ́fẹ́ ni àwọn èèyàn ní orílẹ̀-èdè yìí àti lókè òkun ti ń pe òun láti fìdí rẹ̀ múlẹ̀. Ó wá rọ àwọn oníròyìn láti máa kíyèsára lórí ìròyìn tí wọn yóò máa gbé jáde fáráyé rí. Ó gbọ́dọ̀ jẹ́ èyí tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ dáadáa. Bákan náà ló ké sí àwọn olólùfẹ́ rẹ̀ láti kọtí ọ̀gbẹ́yìn sí ìròyìn náà nítorí tó sí òótọ́ kankan níbẹ̀.